Amana Project gbé ètò pàtàkì kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Kwara. Ètò iṣẹ́ àkànṣe Amana Project lábẹ́ ìdarí adarí àgbà fún àjọ National Institute for Legislative and Democratic Studies (NILDS), Ọ̀jọ̀gbọ́n Abubakar Ọlárẹ̀wájú Sulaiman ti kéde gbígbérasọ ètò ìforúkọsílẹ̀ fún ìsí ẹlẹ́ẹ̀kẹrin ètò ìforúkọsílẹ̀ fún ìdánwò JAMB lọ́fẹ̀ẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ jákè-jádò ìpínlẹ̀ Kwara. Ètò ọ̀hún tó fún àwọn akẹ́kọ̀ọ́ jákè-jádò ìjọba ìbílẹ̀ 16 tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún lóore-ọ̀fẹ́ àti jàǹfààní olówó iyebíye náà jẹ́ ọ̀kan lára ìfarajìn àjọ ọ̀hún fún ìdàgbàsókè àwùjọ àti ìrangúnsínilápá lẹ́ka ètò ẹ̀kọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, Arákùnrin Taofeek Arìbìdésì tó jẹ́ alámòjútó ètò náà ṣàlàyé pé láti ọdún bíi mélòó sẹ́yìn ni ètò àkànṣe Amana Project ti gbájúmọ́ ipa tó ń kó nínú ìdásí rẹ̀ tó wà fún láti mú ìgbèrú bá fífún àwọn akẹ́kọ̀ọ́ tó kù díẹ̀ káàtó fún àwọn òbí wọn láǹfààní sí ètò ẹ̀kọ́ tó yè kooro. Ètò ìforúkọsílẹ̀ fún ìdánwò JAMB lọ́fẹ̀ẹ́ náà ó ti jẹ́ igun pàtàkì nínú ìgbìyànjú àjọ ọ̀hún láti ṣe àtìlẹ́yìn fún àwọn akẹ́kọ̀ọ́ nínú jíjẹ́ kí àlá rere wọn wá sí ìmúṣẹ, tó wá fìdí rẹ̀ múlẹ̀ pé àfojúsùn ètò ọ̀hún ni láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn òbí lórí owó tí wọ́n fi gba fọ́ọ̀mù JAMB ọ̀hún fún àwọn ọmọ wọn àti láti rí i dájú pé àwọn ọ̀dọ́ tó ní ẹ̀bùn pàtàkì ní ìpínlẹ̀ Kwara ní àǹfààní sí ètò ilé ẹ̀kọ́ gíga, tó wá rọ àwọn akẹ́kọ̀ọ́ láti tètè ṣàmúlò àǹfààní yìí kí wọ́n parí ìforúkọsílẹ̀ wọn kó tó di pé ètò náà yóò wá sópin. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.